àmọ́ sọ pé ó dọ̀tun la kí tó wá gbowó. ilé ló dọ̀tun ló dọ̀tun là tán fún ẹ lówó lẹ́sẹ̀kẹsẹ̀. ṣé má ra ni ó máa sanwó. kọ́sán ni o wọn báyọ̀ náà ń gbọ́ wọn ọjà yíyè láwọn ènìyàn kò rí wípé ògbówó lọ́wọ́ wọn ká lè rówó olówó san. ẹsẹ̀ má wọrí gbogbo wa ló máa fún ọtí tó bá dọ̀tun àti bá ṣe ń dé báyìí máa kó fún mi. bá ti dọ̀tun là ẹ ti sáré kù fara sí i. tó dáadáa ni o àdúgbò rẹ̀ yóò tún dorí ìbàtà yọ́yọ́yọ́yọ́yọ́ kó wá lọ́dọ̀ ya mú fún kó lọ gbowó tọwọ́ ẹ̀wà ó yá lọ́dọ̀ ya mú fún kó lọ gbowó ọwọ́ ẹ̀wà ní mo ní kó máa gbowó ọwọ́ ẹ̀bọ̀ nsìn. má pẹ́ o kó gbẹ́sẹ̀ ńlẹ̀ ni o gbẹ́sẹ̀ ńlẹ̀ ni o ó tún tó bàtà tì ta ni máa ránṣẹ́ ń sìn nígbà tẹ́gbọ̀n ẹ̀ sọ tó ń ta kókó òun fẹ́ wá mú ẹ àwọn ṣáà fẹ́ wá mú àwọn fẹ́ wá mú Tèmiládé ẹ má mú ẹ lọ́gbọ́mọ ọ̀dọ́ ni irú owó tó fẹ́ lọ bá mi gbà ń sìn ta ló máa bá mi lọ gbà ṣémi náà ni màá tún ti ṣọ́ọ̀bù táwọn tó bá fẹ́ rajà bá dé kọ́ tí wọ́n rí tọ̀rọ̀ jára kọ́ má mú lọ kọ́ lọ gbọ́mọ ọ̀dọ́ kan fi ọmọ mi lẹ̀ fún mi jáde. tẹ́gbọ́n ẹ̀ bá sọ pé òun fẹ́ nǹkan báyìí má bàa fẹ́ o ó ti gbọ́ ohun tí mo sọ fún ẹ mo ti ẹgbẹ̀rí ọmọ tí mo bí jẹ́ mo mọ̀ pé ọmọ jẹ́jẹ́ nìyẹn ó ti gbọ́. àtọ́hún náà ń ṣe létí dídí ó ti gbọ́ mi mo mọ̀ ọ́ bí ṣe ń sọ ṣé kò dáa ni ìwọ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣáà wá jẹ́ kó wá wò mí yẹn ló ṣe kókó. àjẹ àwa gba kò tí ì lọ́tọ̀ ẹtí ni kó máa wá wò yín. á wá wò mí o àbí òní wá wò mí. àmọ́ wá wò yín máa ń ṣe ọkọ mi ó dáa o ó dáa o. àwọn nǹkan tẹ́lẹ̀ ní ìdí màá ní kàn máa ń gẹ̀ẹ́sì kan kó wá. ó dáa ọkọ mi. ṣé ọkọ mi ó náà bá mi ṣọ́ yín o ó dáa bọ̀ ọkọ mi ó dáa. àbí tí o fẹ́ lọ wọ́ mọ́tò ó tún pọ̀ bẹ́ẹ̀ rí kí lẹ́. ojú ti ń ro mí. ẹ máa tó rí ẹ má wọ. kó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti gbọ́ ó gbọ́ ohun tó bá lọ ni kó mójútó o ó dáa o ó dàbọ̀ ó dàbọ̀ ó jàre Jùmọ̀kẹ́ mi ó dàbọ̀.
for the past 1 hour. I was trying to solve the problem I couldn't. Yesterday evening, I was watching your program and I said, okay, let me come here today. Maybe God will use you for me. Thank God. Praise the Lord. Hallelujah, sir. Ọpẹ́ ni fún Ọlọ́run. Thank God wípé Ọlọ́run mú ẹsẹ̀ wá sí ilé ìjọsìn. Since tó yẹ pé o believe wípé Ọlọ́run lè ṣe, mo nígbà pé Ọlọ́run máa ṣe. Àmín, àmín Jésù. Màá béèrè question kan lọ́wọ́ yín. Ṣé ẹ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run Samuel Ayenirọ́wà? Bẹ́ẹ̀ni sà. Ẹ ní ìgbàgbọ́ nínú? Bẹ́ẹ̀ni sà. Tẹ́ bá ti ní ìgbàgbọ́ nínú ẹ̀, gbogbo òkè ìṣòro yìí ti di pẹ̀tẹ́lẹ̀. Àmín Jésù, àmín o, àmín Ọlọ́run. Mo nígbà pé Ọlọ́run tí mò ń sìn àti tá à ń sìn nínú ìjọ yìí kò ní mú kan mọ́kàn. Kò dẹ̀ sí ṣòro tí èèyàn gbé wọ ilé ìjọ wa ń bí tí Ọlọ́run ò ní sọ di pẹ̀tẹ́lẹ̀. So kò sí nǹkan tá a fẹ́ ṣe, àdúrà náà la máa fi jagun fún yín nítorí pé àdúrà la gbójú lé níbí. Pastor Bode. Ìwọ àtàwọn fẹ́ wọlé fún ẹ máa bẹ̀rẹ̀. Arábìnrin ló wá sí ọ̀dọ̀ wa sí. Ó sọ pé òun ní ìṣòro ipò àwọn custom sì kọ̀ǹtínà òun. Òun dẹ̀ ti gbé gbogbo ìgbésẹ̀ tóun mọ̀ pé wọ́n release ẹ̀, pé òun wá fẹ́ kí bóyá ká fi àdúrà ràn òun lọ́wọ́. Mo dẹ̀ ti jẹ́ kó mọ̀ pé since tó ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run tá à ń sìn bí, ìyẹn Ọlọ́run Samuel Ayenirọ́wà táwa ń sìn bí, pé gbogbo òkè ìṣòro ẹ̀ ó ti di pẹ̀tẹ́lẹ̀. Mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé by the time tẹ́ bá fi àdúrà jagun fún tán, so màá fi yín lẹ̀ sìn wípé tẹ́ bá mi gbàdúrà fún lọ́dà. Madam? Are you going? No. Mo ti sọ fún yín pé. Since tẹ́ ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wa ń bì, ní problem. Nǹkan tí máa ṣe lọ́wọ́ náà máa ṣe. Ẹ kọ́kọ́ nípa lè tẹ́tí gbọ́. Madam, gẹ́gẹ́ bí Pastor Samuel sọ, ìgbé tí ẹ bá ní ìgbàgbọ́ bí fún mustadi, ẹ̀yin ó pàṣẹ fún òkè bó ṣí ní lọ sí ọ̀hún. Ní báyìí, Sister Gloria, ẹ máa lead wa ní prayer kan, while Sister Remi náà ẹ lead wa ní prayer kan kó tó di kí àwa pa ọgbọ ẹ̀fọ́. Iṣẹ́ bẹ́ẹ̀ náà nìyẹn. Ọ̀ya, Madam, ọ̀ya ẹkúnlẹ̀. Olúwa. A gba àdúrà sínú ayé arábìnrin yìí wípé gbogbo àdáwọ́lé ẹ̀ kó bẹ̀rẹ̀ sí yọrí sí rere. Gbogbo ọjà tí wọ́n ti gbà ní ọwọ́ ẹ̀ á pàṣẹ nítorí pé ó ní ọmọ aláṣẹ ni àwa. Ó ní kí àwa kó béèrè, àwa yóò sì rí. Ó ní kí àwa kí ó wá, àwa yóò rí. Ó ní kí àwa kó kọ̀kùn, òun yóò sì ṣí ilẹ̀kùn ayé wá sílẹ̀. A wá gba àdúrà wípé kí Ọlọ́run kó jọ̀ọ́ kó wọ ọlá wákàtí yìí, kó wọ ọlá àdúrà tá à ń gbà pẹ̀lú. Sórí inú mi dùn sí bó ṣe ń bá wa gbé. Nǹkan tí ń dẹ̀ fẹ́ sọ fún ẹ ni pé àti ìgbà tó ti ń bá wa gbé ò fijọ́ kan disappoint mi rí, ò dẹ̀ disappoint àǹtí ẹ̀. Ó wùwà ọmọlúwàbí, ó ń bíyèbè ọmọ tó kọ́ tó dẹ̀ gbẹ̀kọ́, ó fìgbà kankan jọrọ ẹ lójú nílé. So for that, I'm very happy for you. But there is another thing tí n fẹ́ pe àkíyèsí ẹ̀ sí. Sórí nípa ọ̀rọ̀ ọlọ́kùnrin, mo fẹ́ kó jìnnà sí for now. Sórí àwọn ọkùnrin tó ń wò yẹn, aláyé bàjẹ́ ni wọ́n, ọmọ tán máa ba ayé ẹ̀jẹ̀ ló ń wá kiri. So mi ò fẹ́ kó rìn ní bèbè ọkùnrin kankan for now at all. Jìnnà sọ́kùnrin. Kí ni bóyá máa ẹnu ẹlòmíì dùn
ó lè sọ̀rọ̀ kó dùn mọ̀ràn yín pé òun máa dogun òun máa dọ́gbọ́n irọ́ ló ń pa o tán bá ti fara kùn ẹ́ o lè má rí wọn mọ́ so advice mi fún ẹ lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé nìyẹn ìkejì tí ń fẹ́ pe àkíyèsí ẹ sí ni irun tó ṣe sórí ilé onígbàgbọ́ níbí tó bá ń kọjá ládùúgbò àbí ní church tó bá rí irun tó gbé sórí kí ló fẹ́ kọ́ máa sọ nípa èmi àtàntí ẹ̀ so máa fẹ́ kó máa borí ẹ̀ kó dẹ̀ má máa kun irun orí ẹ̀ ní kọ́lọ̀ báyìí and another thing ni mo fẹ́ kó darapọ̀ mọ́ choir church mi nítorí sórí tí wọ́n bá ń wá ṣọ́ọ̀ṣì déédéé tó ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ a máa jẹyọ nù wẹ̀ nípa bá ṣe ń wu ìwà kò ní jẹ́ kó ṣí ẹsẹ̀ gbé so àwọn mi kó darapọ̀ mọ́ choir mi nítorí ọmọ kékeré ni ẹ mi ò dẹ̀ fẹ́ kí ọkùnrin kankan kó ṣì ọ́ lọ́nà tó kó ṣì kéré. Daddy, ẹ ṣe gan ni sá. Ọlọ́run ló ṣe. Ẹ̀sẹ̀ ṣé gbogbo tẹ̀sán pátápátá látòkè gbogbo ẹ̀ ló yé mi. Ẹ ṣe gan ni Ọlọ́run máa sábàá dọ̀tun. Ṣé wàá rí nípa tọ̀rọ̀ ọlọ́kùnrin dé yẹn? Èmi náà máa mọ̀ bára mi nígbà tí mo kì í ṣe ọmọ kékeré. Màá mọ̀ bára mi ní gbogbo sáìdì bẹ̀rẹ̀ sí. Daddy. Iwájú mi ló wà tó sọ pé kì í ṣe ọmọ kékeré. Ẹ bá mi ní sá. Wo ọmọ pínrín sí ni ẹ. Ó ti kéré jù. Bẹ́ẹ̀ ni àmọ́ kò kí ń ṣe ọmọ kékeré bíi báyìí. Kì í ṣe ọmọ kékeré bíi ti báyìí. Àwọn náà dàgbà bẹ́ẹ̀ ni sá. Ó kì í ṣàṣọra fọkùnrin nǹkan tẹ́mi fẹ́ bẹ́ẹ̀ sọ nìyẹn. Ẹ ṣe gan ni sá àti pé nípa títí church yẹn ṣe rí ohun èmi náà láti darapọ̀ mọ́ choir àmọ́ sínsìn mi ò tí ì rí ọ̀dà látòkè láti sọ̀dọ̀ yín sá àmọ́ náà tẹ́tí fún mi ní go ahead I will be very happy láti darapọ̀ mọ́ wọn sá. Kò sí problem lórí yẹn ilé ló wà àwa la níjọ àbúrò ìyàwó mi ni so kò ń ṣe nǹkan tó lè lọ títí bẹ́ẹ̀ yẹn ẹ ti gbọ́ ṣáàṣọra lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé tó mọ̀ pé mo ń tẹnumọ́ fún ẹ ṣọ́ra ẹ. Ẹ ṣe sá. tó bá wọnúlé bá mú báìbù mi jáde bẹ́ẹ̀ dé ṣọ́ọ̀ṣì. No problem sá. tó bá ti wọnúlé tó bá ń gbé báìbù mi wá. Ẹ ṣe jọ ń dájú. ẹ jẹ́ kí n dá wọn lóhùn nù. owó 15 lẹ fi rán mọ báwo lẹ ṣe fẹ́ kí n bá yín pàkẹ́. tí 5 7up 5 Pepsi 5. kí lẹ́yìn fẹ́ fi kóńsìn. máa lọ àárẹ̀ fún kẹ̀kẹ́ náà Pepsi máa bá mi kó. kẹ́ tó dé màá ti bá yín pàkẹ́ sílẹ̀. ẹ má pẹ́ o. ládùúrọ̀ ọjà tẹ wá rà ọmọ yín tó ń bá yín kó lẹ́nu ti lọ sékòó yìí ta ló máa bá yín kó. màá mọ bí ṣe máa kó náà ni àbí kí ni mo fẹ́ ṣe kò sí nǹkan tí mo fẹ́ ṣe àbí wà tó lọ́rùn tẹ́gbọ́n ní kó máa bọ̀ lẹ́kọ̀ọ́ òun náà lọ yanjú ara tèmi náà kí n máa yanjú ara tèmi ni àbí. ẹ bá má jẹ́ kí Tèmiládé lọ sékòó mú mi ẹ bá má jẹ́ ò lọ òun lè fi ń ṣèkejì ara òun ló ń ẹ̀pù yín ní ṣọ́ọ̀bù tẹ wá fi sílẹ̀ tẹ́ni kó máa lè kó bẹ́ẹ̀ yẹn. bá ti yẹ pé gbẹ̀yìn ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ ni èmi mo bá àwọn méjèèjì tó dẹ̀ ní kó máa bọ̀ lẹ́kọ̀ọ́ ó ní ó wá ṣoríire tiẹ̀ náà nìyẹn kó má dàbẹ̀ ni pé ẹ̀dẹ̀ wò ya wa ta ní kọ́ mọ́ wá ṣoríire ó ní mo ṣe rárá ẹja jẹun ra máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. ó rí bákan lójú tèmi ni. ó ṣe ìyá mi. báwo wá ni. màá kó ẹ̀yẹn ṣáà ti bá mi kó sójú kan náà. ẹni kélé yìí pọ̀ nù ẹ̀ dáadáa bí. eléyìí ni mo fẹ́ kó pọ̀. kó pọ̀ nù ẹ̀. òun ló ń yá ládùúgbò yín àjẹ́ àmà wá lágbára Ọlọ́run. mo fẹ́ ẹ má bínú fẹ́ béèrè náà ẹ kọ́ padà sọ. ó accept kí o máa dáwọ́ lọ padà. mo ti sọ fún pé màá bá a pa ayé tí. ìyẹn wà máa jẹ. ọ̀tọ̀ ni owó yà pọ̀ jù. ó máa jí àdàdà wọn ni. kí ni ẹ padà. Ó kù díẹ̀ mọ́ ẹni fẹ́rẹ́ jù. ó yà lọ ṣe kó rẹ̀ jù kúṣẹ́.
ó dàbẹ̀ ṣe yẹn because kálí kìí ṣe pé ẹ bá fà bẹ́ẹ̀ kò ní dáwọ́ yín padà mo ti ń rò pé ó lè yarí pé ẹ mọ̀ owó yẹn wọn ò ní fẹ́ dá padà pé bóyá àtúntò nínú ó dá ó bẹ́tà bẹ́ẹ̀ ṣe fà yín. àìṣó dẹ̀ fi pé àbúrò ẹ̀yìn máa mọ oúnjẹ sí wa. ó sì yàtì ṣe bọ́dọ̀ mọ́mì ló ń gbé òun ló sọ oúnjẹ fún wọn náà wọ́n ti kọ́ bó ṣe ń sọ oúnjẹ bó ṣe wà yẹn oúnjẹ ìgbà mi gan máa ń dùn ju tọ̀dọ̀ tèmi lọ. ẹ mọ̀ pé tó bá ń gbé lọ́dọ̀ àgbàlagbà ó máa wọ owó àgbàlagbà owó wọn ló mú ó ti mọ̀ perfectly. ẹ bá tèsí oúnjẹ ẹ gbà. kí n tèsí oúnjẹ. oúnjẹ láìsò ẹ máa láìkẹ. èmi kàn fi pé èèyàn tó bá tóbi a máa ń lazy láti dáná. eléyìí ẹ̀yin ò rí pé ó wà active pé ó ń bọ́dì ẹ̀ ó ń wà active ó ń gbé ó lè gbé bọ́dì. ẹ̀rín ni tó bá ti sáré síwájú gbé bọ́dì àbí kílẹ̀ sí pásítọ̀ ni yìí o. kí ló dé ṣé ò sí ẹ̀yin lẹ́wà ni. kò sí nǹkan kan ẹ mọ̀ pé ìyá ẹ̀ ti heavy so mi ò ní fẹ́ kó máa jáde ẹni ẹ̀ òun ló jẹ́ kí n. ọlọ́run á sọ wọn láyọ̀ lágbára ọlọ́run kí lẹ wá ní Dubai. tíìmù ni oníke banket. àti kí tún ni. oníkan 50 pack. wọ́n máa ń ra Pepsi ni o. èmi náà mọ̀. 7up náà gbogbo ẹ̀ náà máa fi mix ẹ̀ o. mo mọ̀ nǹkan ta ní ìfọ̀ náà nìyẹn. eléyìí nìkan lè fẹ́ 50 pack àbí. báwo lè ṣe fẹ́ wá kó báyìí. mo máa kó sí mo pack síta. síta ok ọjà ẹ jẹ́ ká máa ṣàrìn mẹ́ǹtì síta. ọlọ́run ọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń pọ̀rọ̀ ránníṣẹ́ kọ̀rọ̀ kó dirú kó digba kó dowó kó di ọmọ fún àlàáfíà ara wa mo kí gbogbo yín tẹ̀ ń wà nílé ojú tẹ̀ fi wà ní fọ́bẹ̀lì tẹ̀ fi gbọ́ wa kò nídìí. ẹ káwọ́ sórí tẹlifíṣàn yín Òṣùmàrè bẹ́ẹ̀ ni Òṣùmàrè tẹlifíṣàn a tún ti dé bá ṣe máa dé ní gbogbo ọjọ́ bá ṣe máa gbà àwọn èèyàn ní ńláńlá wá àwọn òjíṣẹ́ ọlọ́run bọ́dí tí mo gbélé ní ẹja ńlá ni mi sọ pé ẹja jíjẹ o ẹja tẹ̀yàn ní tí gbogbo yín ti fẹ́ retí tẹ́ ti wá pé káṣá gbé wọn wá ká gbé wọn wá orúkọ mi náà ní Pópó Olúwafẹ́mi tí gbogbo yín mọ̀ sí Dúdú Yẹmí ọmọ tí kò wẹ̀ tó ń dán mo dé sí lọ́run lẹ́ni ẹ tí mo gbé wá lẹ́ni ẹni tó lọ́run lò òjíṣẹ́ ọlọ́run tó ń lò lọ́wọ́lọ́wọ́ tó tún máa lò títí àwọn náà olùdásílẹ̀ ìjọ The Powerful God Church tí gbogbo yín mọ̀ sí bàbá wa nínú Olúwa ẹni ọ̀wọ́ ni Pastor Samuel Ayénirọ́wà ẹ káàbọ̀ sá ẹ ṣeun olóòtú ẹ bá mi kí gbogbo àwọn ará ilé ẹ bá mi dárúkọ yín fún wọn lẹ́ẹ̀kan sí. ẹ ṣeun olóòtú orúkọ mi lẹ ti gbọ́ látẹnu olóòtú yẹn èmi náà ni Pastor Samuel Ayénirọ́wà tọ́lọ́hun ń lò lọ́wọ́lọ́wọ́ ojú tẹ fi ń wòwò ní fọ́ o mo dẹ̀ kí gbogbo aráalé tó ń wò wá lórí amóhùnmáwòrán yìí ọlọ́run á jọba nù ilé yín ṣe rí èmi kọ́ ni mo pera mi ọlọ́run èmi Pastor Samuel Ayénirọ́wà ló pè mí mo dẹ̀ dúpẹ́ pé mo dáhùn ìpè náà nítorí pé ó ń gba ọwọ́ mi ṣiṣẹ́ ìyanu bẹ́ẹ̀ ni olóòtú. Olúwa ṣe inú mi dùn pé a pè yín ẹ jẹ́ wa tó ká ti ń retí látọjọ́ ọjọ́ yìí ẹ máa wá ṣùgbọ́n lẹ́yìn tẹ́ wá èyí ọkàn mi ti balẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ń gba ọwọ́ yín ṣiṣẹ́ nínú ìjọ èyí tá a ti rí àtàwọn èyí tí a ti ẹ̀fẹ́ ti gbọ́ pàápàá jùlọ pàtàkì iṣẹ́ Olúwa tí Ọlọ́run gbélé yín lọ́wọ́ gan-an ẹ bá mi sọ ní ṣókí fún àwọn aráalé kí lẹ tún ń tẹ́ ní fún wa kí lẹ mú wá fún wa kí ni iṣẹ́ ìyanu tí Ọlọ́run tó fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá mi dá sọ fáwọn aráalé. ẹ ṣe olóòtú iléeṣẹ́ yín ò ní jóná. àmín àmín. báìbù jẹ́ kó yé wa wípé ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wíwọlé lórí èmi yóò fún yín ní ìsinmi kò sẹ́ni tó tọ̀ Ọlọ́run wá tó pàdánù kò dẹ̀ sí ẹni tó tọ̀ Ọlọ́run wá tọ́lọ́run ò ní ṣílẹ̀kùn fún o dẹ̀ lè bọ́ Ọlọ́run dòwò pọ̀ kò regret tó o bá wá sọ́dọ̀ Ọlọ́run báwo lọ́lọ́run ṣe fẹ́ mú ẹ ó ní béèrè èmi yóò fi fún ọ tó o bá béèrè kí lọ́lọ́run mọ̀ tó jẹ́ ìṣòro ẹ wò ó bí ṣe sọ lẹ́ẹ̀kan
mi ò déédéé pera mi sínú iṣẹ́ ìránṣẹ́ tí mò ń ṣe. Ọlọ́run èmi Pastor Samuel Ayénirọ́wà ó pè mí mo dẹ̀ jíṣẹ́ náà nítorí pé àìmọye iṣẹ́ ìyanu ló ti ṣẹlẹ̀ nínú ìjọ wa. Bẹ́ẹ̀ ni wọ́n gbé arọ wá, Ọlọ́run dẹ̀ lò mí èmi Pastor Ayénirọ́wà láti wo ọkùnrin náà sàn. Wọ́n gbé afọ́jú wá, ẹni tí wọ́n di oyún mọ́ nínú fún odindi ọdún 12 ó rí ìwòsàn, ó dẹ̀ bímọ náà, ó wà maternity wa ní ilé ìjọsìn wa ń bẹ̀. Arọ, afọ́jú, oníwárápá, mélòó iṣẹ́ ìyanu tọ́lọ́run ti gbọ́wọ́ mi lò. Ẹ wò ó tí n bá ní kí n máa kà á mi ò ní sọ́tọ́n bì. Ìtorí ẹ̀ ni mo ṣe wá sórí ètò yìí nítorí a ní 3 days powerful program tá a fẹ́ ṣe ní ilé ìjọsìn wa ní number 4 Odò Ògbólú street ní Ìpàjàmbẹ̀ yẹn. Ẹ wò ó òjò àdúrà máa rọ̀ olóòtú, lálá máa lù, a máa lu bẹ̀m̀bẹ́ àdúrà, gbogbo àwọn ọ̀tá ìṣòro wàhálà tó wà nígbèsè ayé yín á sì wọlẹ̀ nítorí pé mo mọ̀ ẹ́ pé Ọlọ́run èmi Pastor Samuel Ayénirọ́wà kò fi mí sílẹ̀, ó dẹ̀ ń gba ọwọ́ mi ṣiṣẹ́ ìyanu. Ẹ wò gbogbo ojú tó ń wò wá lórí program yìí, mo rọ̀ yín ní o, mo dẹ̀ bẹ̀ yín nítorí pé mi ò ní time. Mo máa ń busy, I'm a very busy man nítorí pé máa ń lọ ṣiṣẹ́ ìránṣẹ́ káàkiri all over the world. Mo ṣẹ̀ dé láti South Africa ni. Last month I was in New Zealand. Iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run náà ni mo lọ ṣe ń bẹ̀. So opportunity fún àwọn tó ń wò wá ń lélẹ́yìí 3 days powerful program nílé ìjọsìn wa lẹ́ẹ̀kan sí 4 Odò Ògbólú street Ìpàjàmbẹ̀ láti fẹ́ ṣe. Ẹ wò ó gbogbo ojú tó ń wò wá ń lé, mi ò béèrè nǹkan mi yìí pé kẹ́ gbé wá sí ṣọ́ọ̀ṣì o nítorí mi ò mú nǹkan mi mọ́ Ọlọ́run tí mò ń sìn. Omi lásán ni, kò bá jẹ́ 1 litre 2 litres 3 litres 4 litres, gbóhùn wọn kan gbé 10 litres wá. tí bá 100 litre wá ń kọ́. Dédé náà ni tẹ́ bá gbé wá olóòtú, dédé ara mi náà ni. Òjò àdúrà la máa rọ̀ sí. Èmi Pastor Samuel Ayénirọ́wà ni mò ń sọ̀rọ̀. Ọlọ́run mi wà pẹ̀lú mi nígbàkúgbà. Tí n bá sọ̀rọ̀, tí n bá gbàdúrà, àṣẹ Ọlọ́run máa tẹ̀lé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹni tí ò bá mọ̀ mí kó wá sí revival wa, á rí ìyanu, á rí iṣẹ́ Ọlọ́run jọ tí mò ń sọ yìí. Bẹ́ẹ̀ ni yàrá alẹ́ ẹ ṣáàtì gbogbo nǹkan tí wọ́n ti sọ látàárọ̀ ni wọ́n ti ń fi ọ̀rọ̀ yìí sọ fún àwọn ní ètò àdúrà ọlọ́jọ́ 3 mo ò fẹ́ kó pàdánù ẹ̀ o. Ìwọ tó ń gbọ́ wa nílé àsìkò yìí ló lè rí ayọ̀ títí ẹ gbà, torí mi ti ráyọ̀ tèmi gbà, inú mi tuntun mo jẹ́ ṣe rí wọn kàn mí ti balẹ̀ torí mo ti ń wá wọn tipẹ́, mo tún wá rí wọn lénìí. Inú mi ti dùn ọ́, mo ti rówó rọ́mọ rálàáfíà, ọkàn mi ti balẹ̀ nínú ọlá. Bẹ́ẹ̀ ni ọkàn ti gbogbo wa náà máa balẹ̀ nínú ọlá. Àǹfààní ti wà sí wa láti bára wa sọ̀rọ̀ lórí ètò yìí bó ẹ̀yin lólùfẹ́ bàbá wa nínú Olúwa Pastor Samuel Ayénirọ́wà. Àǹfààní ti wà, ojú òpó ti ṣí sílẹ̀ fún yín láti máa bára sọ̀rọ̀. Ibi tá a máa pè wá sí náà ni 081 600 53 451 lẹ́ẹ̀kan sí 081 600 53 451. ṣùgbọ́n kó lẹ́gbàá máa gbà pé ẹ̀jẹ̀ ká sáré polówó tó wọ́n ní ìpolówó báyìí ó ń lagún mọ́ wò ẹ kú ìkàlẹ̀ à ń bọ̀ wá. Kẹ́ni ó gbọ́ gbogbo nǹkan tí pásítọ̀ yẹn ń sọ ni. wait ṣé o mọ̀ pé guy man lélẹ̀ ni ó rí pẹ́nu ẹ̀ dùn ni tẹ́nu yẹn bá ti dùn ládùn jù ok gbogbo àwọn pastors yẹn náà ni èèyàn Ọlọ́run àwọn gbogbo wọn náà yẹn wọ́n ní àmì òróró ìkọ̀ǹkọ̀ eléyìí ló sọ pé òun lọ London òun lọ Canada òun lọ kíní yẹn fi kọ̀ wá ṣé pásítọ̀ náà lélẹ́yìn náà tó ti gbogbo ara tó báyìí. náà mi understand ni kò jẹ́ kó yé mi ni look tèmi fi ń wo máa yìí nísìn pẹ̀lú bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń rí belebele yìí bàbá guy man náà máa jẹ́ guy man ni má jẹ́ kó lọ fi nǹkan kan tàn ẹ́ jẹ. Johnson jẹ́ ìsọ kankan fún ẹ o kò dá kí èèyàn máa sọ ọ̀rọ̀ anointing anyhow wọn kàn kì í sọ ọ̀rọ̀ wọn pastors anyhow because òun mọ anointing tó ní kálukú ní kò dẹ̀ ṣọ́ ara ẹ̀. eléyìí lánàá ntì eléyìí jẹ́ kúmọ̀ yìí àbọ̀jáde bóyè tẹ́tà ni. how dey ṣọgbẹ́ ẹ̀ náà máa yìí
wo kọ́tí mi kàn ti ẹ̀fẹ̀ sọ fún ẹ ni pé sórí Pastor Samuel ayélujára tẹ́mi wò yìí confam ni because kò sí nǹkan tó sọ tó fi ń ṣìyàn lọ́nà ó wà precise ṣùtìbọ́ and oníkálùkù ló mọ ìṣòro tó ń bá òun jà. ọ̀gbẹ́ni jẹ́ kó rí ẹ wàá kọ́kọ́ sense wàá gbé ọpọlọ kalẹ̀ pé ṣé lè ṣó ń tàn wá ni àbò ń gbé wa má ga àbò fẹ́ máa gbé wa ní mugun ni ṣọ́rọ̀ dúdú ló fi ń tàn wá tó fẹ́ fi wọ́ wa lọ sínú ìjọ ẹ̀ ni lèmi lò wá lo wisdom ni eléyìí ń tàn ẹ̀ ni. ọ̀rọ̀ ẹ ti yé mi jẹ́ n sọ kọ́kọ́ fún ẹ ìwọ ló mọ orú ìṣòro tó ní èmi mo mọ orú ìṣòro tí mo ní mo dẹ̀ máa lọ sí church yìí nítorí pé mo wá solution sí problem mi ṣó ti gbọ́. Ọlọ́run àbá mi sọ ẹ. ẹgbẹ̀rún ìyàtọ̀ gbàgbọ́ wípé ẹ̀sìn mo ti paramasa ọ̀nà church tí wọ́n kọ́ mi. bẹ́ẹ̀ ni. àdúrà ní sísọ ẹ̀dùn ọkàn wa tí gbogbo àníyàn wa fún Elédùmarè ẹrù tó wúwo lọ́kàn wa tó mú omijé ṣàn wá òfúyẹ́ wa tó bá lókè níbi tọ́lọ́run gbé wa ó yẹ ká lè gbà yé o àdúrà láìsinmi àdúrà láìsinmi ó yẹ ká lè gbà yé o àdúrà láìsinmi àdúrà láìsinmi ó yẹ ká lè gbà yé o àdúrà láìsinmi. Brother Joseph, new site wa yẹn báwo ni iṣẹ́ ṣe ń lọ sí ń bẹ̀ pẹ̀lú àwọn bricklayers wọn. Dádì wọ́n ń gbìyànjú o kódà iṣẹ́ ń lọ déédéé even gan mo gbàgbọ́ nínú Olúwa pé nígbà tá a bá fi ṣe ìdúpẹ́ olóṣù mẹ́ta tá a máa ń ṣeun inú new site wa láti máa ṣe. mo ní kí n béèrè pé bí ìgbà wo la lè bẹ̀rẹ̀ sí ní ṣe ìkéde revival wa yẹn. ìkéde ti yá náà nìyẹn nǹkan tó bá ti yá kàn ń pẹ́ mọ́ tẹ bá ti kú òǹbí ń sìn tẹ ti jáde ẹ bẹ̀rẹ̀ sí ní kéde káàkiri àgbáyé. Olùgbàlà
sáyé àwa di rere. Ó 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 sáyé àwa di rere. Ẹ wá wò olùgbàlà tó sáyé àwa di rere. Ó 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 sáyé àwa di rere. Ẹ wá wò olùgbàlà tó sáyé àwa di rere. Ó 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 sáyé àwa di rere. Mo rí pé inú gbogbo wa ló dùn ní àárọ̀ yìí, àbẹ́ẹ̀kọ́. Ní báyìí, àkókò tí wàá tó láti pe bàbá wa ní Olúwa. Ẹni ọ̀rọ̀ bàbá wa pásítọ̀ Samuel Ayénirọ́wà. Ẹ bá sọ látẹ̀wọ́. Ẹ jẹ́ ká lóore. Ọlọ́run pásítọ̀ Samuel ò ṣe é. Ẹ̀mí àwọn ọmọ mi àdúgbò rẹ̀. Our father said he never believed that it went down like that. Mommy for me is seriously dancing. We thank God that it is God that dancing for, not woman. And you did not dance for the devil. Oh, that it says, it's thank God for everybody's life, for it is God we are dancing for, not other thing. Yeah, we're not dancing a useless dance. Praise the
the Lord. Hallelujah. Joko, let us be seated. Mélòó nu wa ló gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà? How many of us that believe it and know that Jesus Christ is the Lord and our Savior? Ẹ wo ìwé mímọ́ Yohane kìíní orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún kẹrìndínlógún. The first Jude chapter 3 verses 15 says. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. Ọmọ kan ṣoṣo ló fi fún ni. Pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́. Tó bá gba òun gbọ́. Má bàa ṣègbé. Kó má bàa ṣègbé. Ṣùgbọ́n kí ó ní ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n ó ní ìyè àìnípẹ̀kun. Just like that. Ọlọ́run jẹ́ kó yé wa pé ẹnikẹ́ni tó bá gba òun gbọ́. God let us realize whosoever that believes in him. Yóò ní ìyè àìnípẹ̀kun. He will have everlasting life. Praise the Lord. Hallelujah. Ẹ wo ẹ má jẹ́ kí wọ́n tàn yín. Don't be deceived. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa kàn wá sí ilé ìjọsìn ni. Many of us just come to church. Àrídì gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà. We don't really accept Jesus Christ as our Lord and Savior. Ẹ̀mí Ọlọ́run wá bá mi sọ̀rọ̀. The Spirit of God spoke to our daddy. Wọ́n jẹ́ kí mo mọ̀ pé. He let him realize. Ìpè arábìnrin kan wà ní ìjọ yìí. There is a woman in this church today. Ó níṣòro ọkọ. Having a husband issue. Ọdẹ sọ fún mi. Ẹ̀mí mímọ́ jẹ́ kí ó yé mi wípé àná alánà yìí. This yesterday. Ní ọkọ àfẹ́sọ́nà sọ pé òun ò ṣe mọ́. But the lady said he is no more interested. Praise the Lord. Hallelujah. Arábìnrin. Woman. Mo ní ìgbàgbọ́ pé. I have the belief that. Olúwa bá ti ṣe ìyanu. If the Lord has done his miracle. Ẹ máa padà wá dúpẹ́. Then you should come back to this church to testify. Kí ló lè ṣe? Nothing my God cannot do. Ọlọ́run bá sá sáwọn ẹ̀yìn ọwọ́ ìwájú wa rẹ̀ ẹ̀yìn ẹ̀wà ọ̀sẹ̀ òjà fúnpẹ́. Ọlọ́run bá sá sáwọn ẹ̀yìn ọwọ́ ìwájú. ó pé ìyá Tèmiládé owó yín ti ń pẹ́ jù owó yín ti ń pẹ́ jù mí ìdẹ nífẹ̀ẹ́ sí i mo sọ fún yín níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé mi fẹ́ kówó yín máa pẹ́ ẹ́. ó ṣàmọ̀ pé owó wa òun pẹ́ náà tẹ́lẹ̀ ìwọ̀n bá Tèmiládé tí ò sí léyìí náà ni ibi yóò dẹ̀ ṣe é fi ilẹ̀ ká ní Tèmiládé wà lé ní tèmi bá máa wá Tèmiládé á dúró àbí tí Tèmiládé bá máa wá èmi á dúró ṣàmọ̀ pé bá ṣe ń ṣe tẹ́lẹ̀ náà nìyẹn má bínú kò ní pẹ́ mọ́ mo fọ́ náà ń bẹ̀. tí màá wá wá nísìnyí báyìí ẹ ní kówó yìí fún mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tírú ẹ̀ bá tún ti ṣẹlẹ̀ màá wá kọjá mi ni o màá wá kó ọjà mi ni. kò tí ẹ ní ṣẹlẹ̀ náà ó ní dúpẹ́ Ọlọ́run àti júwọ́ náà. Èló ni mọ́ọ̀pù yìí? Eléyìí. 300 naira ni. Mọ́mí ẹ̀ gba 200 naira lọ́wọ́ mi. Ta ló rán ẹ? Ìyá Bílíkì ló rán mi. Ìyá Bílíkì. Bẹ́ẹ̀ ni mo. Kódà mo sọ fún ìyá Bílíkì pé torí pójú òní mo ṣe ta o mi ò ń tà bẹ́ẹ̀ o. Mo ti gbọ́ mà. 300 ni mo máa ń tà. Mo ti gbọ́ mà. Ṣùgbọ́n mo dáadáa ni ibi náà ló ti ń rajà. Mọ́mí ẹ káàsán mà. Káàsán Yes ma. ṣe dáadáa ni. Adúpẹ́ mà. Ilé fẹ́ rà.
ẹjọ́ Tèmiládé la béèrè mà. Tèmiládé ò gbé bí mọ́ ó ti darí Èkó ó ti lọ Èkó. ó tójọ́ mẹ́ta tá a ti rí náà la ṣe ní pé ká wá béèrè ẹ̀ mà. ẹ ṣe sọ́ọ̀rẹ́ ẹ̀ nìyí ni. bẹ́ẹ̀ ni ṣe gẹ́lẹ́ tó bá ti dé mọ́mì ẹ bá a sọ fún pàwọ̀ rẹ̀ wá kì. mọ́mì tó bá ti dé ẹjọ́ ẹ bá a sọ fún pé èmi Búkì àti Bùsọ́lá la wá béèrè ẹ̀. bóyá tó bá pè máa jíṣẹ́ òun ò wá bí tiẹ̀ ẹgbẹ́ òjò ẹ̀gbọ́n wá bí. ẹ ṣe máa. pè máa jíṣẹ́ yìí ó dáa o ẹ kílé o ọmọ olódò lọmọ yìí kò tó gbà ṣe ń jì mo mọ ẹni tó ràn á tó ràn padà kò tó gbà ṣe ń jì. So o lọ gẹẹti kọ birthday ẹ mú. Ok, jẹ́ kí send owó account ẹ̀ ń gbà. ẹ̀yin náà ti rẹ fún mi lówó ni. ẹ̀yin náà ti fún ṣẹ́yìn ọ̀kan ti fún ẹ lówó tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni dájú ti fún mi lówó. dájú ti fún ẹ lówó. èlò ló fún ẹ. 100,000. ó fún ẹ ní 100,000 naira. kí ni kò fi ṣe. fún birthday christmas fẹ́ra ó pọ̀ díẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ fún mi ní ẹ̀rọ ok màmá wọ̀ ní malẹ̀. ọ̀rọ̀ lọ síbi tí ẹ̀ka gbogbo ọmọ náà kí ló dé kí ló ṣẹlẹ̀ àròṣẹ́ wò gbà. kí ló dé tẹ fún Tèmiládé ní 100,000 naira fún birthday. ṣé bàbúrò ẹ̀ ni. gbàtú wájú àbúrò mi kọ́ lẹ wá fún ní odindi 100,000 naira. èwo ló kí ló mí ìbáyọ̀ odindi 100,000 naira. owó yẹn ti pọ̀ jù náà ọmọ kékeré lọmọ yìí ṣe fẹ́ bá yé ẹ̀jẹ̀ ni. 100,000 naira ò pọ̀ jù fún birthday. 100,000 naira pọ̀ jù fọmọ kékeré lè ẹ fún ní 100,000 naira ìjọ tí ò bá sí ibo ni kò ti rí ẹ fẹ́ bàjẹ́ ni ẹ fẹ́ bá yé ẹ̀jẹ̀ nìyẹn o. ṣó ti gbà pé àwọn kéèkì kọ̀ọ̀kan wà tó ń tà ní bíi 40, 50, 60. eléyìí ò lè lo kéèkì 40,000 naira ó ti pọ̀ jù fún ẹ má ti jẹ́ kó máa ra kéèkì 40,000 naira ẹ jọ̀ọ́ ni mo bẹ̀ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹ jọ̀ọ́. tó bá yẹ pé nǹkan tó fẹ́ nìyẹn but èmi bí lè pé àbúrò mi ni blood is my blood so kò sí nǹkan tí mo ṣe fún tó pọ̀ jù. àbúrò yín náà ni àmọ́ o kò kí ń jẹ́ tọmọ tí bàbá kó má làálà ẹ jọ̀ọ́ mi ò fẹ́ bring it up that way ẹ jọ̀ọ́ ẹ má yẹ kó di spoilt brat mọ́ wa lọ́wọ́. so tí n bá fẹ́ fún lówó sí kó máa gbà káàntì ẹ̀ kọjá sí. at any time tó bá fẹ́ fún lówó ẹ má fún lẹ́yìn mi mọ́ ẹ make sure pé mo mọ̀ sí. kí ló lè tó gbogbo eléyìí. ó lè jù bẹ́ẹ̀ lọ o. so tí n bá fẹ́ fún àbúrò ẹ lówó sí kó ṣe máa gbà káàntì ẹ̀ kọjá sí. kò ní láti gbà ká just tell me ẹ ṣáà ti sọ fún mi àpò fẹ́ fún Tèmiládé ní nǹkan báyìí ẹ kọ́kọ́ bá mi sọ ná kí kọ́kọ́ mọ̀ ná kò tí kẹ́kọ̀ọ́ máa lọ máa fún lówó straight like that ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o. ok ẹ fẹ́ wàhálà ọjọ́ nǹkan tó fẹ́ ni 100,000 naira. kí ni owó kékeré ni. ẹ má sọ pé owó kékeré ṣe àdédé ọmọ ilé ìkéré ẹ má fún un. ok ẹ ṣé o. Ọlọ́run tó di Ọlọ́run pásọ ó sì wà láàyè síbẹ̀. Mo sọ fún yín lọ́jọ́ kìíní àná mọ́mí Victor mo ní tí ẹ bá ní ìgbàgbọ́ kò sí ohun tí Ọlọ́run ọba tó wà lókè yìí tó lè ṣe ṣé wàá rí i pé gbogbo ẹja sọ pé ẹsìn Ọlọ́run pásítọ̀ Samuel Ayénirọ́wà ó ṣe fún mi ó ń gbọ́ àdúrà. Ọlọ́run pásítọ̀ Samuel ṣe o. Mọ́mí Gloria, don't forget about the fasting and prayer. No, I will not forget. Mi ò lè gbàgbé. Látọ̀la máa ṣe. Ẹ bá mi sọ fún dáàdì, mo ti ṣe transfer kéré sí wọn. Tó bá rí kó pè mí. Ẹ ṣe God bless you. God bless you. Thank you. Ó dàbọ̀ mà. Yes ma. Bá mi ṣàlàfíà lẹ́wọ̀. ṣé dáadáa ni. ẹ pẹ̀lẹ́ ṣára yín rí dáadáa ọdún wa ṣe. kí ló dé tí wọ́n pàgọ́ ẹ lánàá bẹ́ẹ̀ pé. kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kọ́mọ mi kó wá sọ́dọ̀ mi mo sọ fún yín mo ní ẹ jẹ́ kó wá kó tiẹ̀ wá yọjú sí mi
èmi nìkan ni mo dá wà nínú ilé tí mò ń ṣe ṣóṣòṣò èmi nìkan ni mò ń dá sùn tí mò ń dá jí pẹ̀lú ọjọ́ orí mi ìṣóbójú mu. Màámi torí ọlọ ìgbà wo la ṣì mọ́mọ́ ẹ wá sẹ́kọ̀ọ́ tẹ̀tí sọ pé kó wá yọjú sí yín ẹ jẹ́ kó settle down dáadáa náà ìgbà wo ló sì dé ẹ sì ní sùúrù á yọjú sí yín bọ̀ kò yá báyìí ó yìí máa ṣe díẹ̀. ẹ̀yin ló yẹ kẹ́ mọ́mọ́ wá fún mi mọ́mọ́ wá fún mi ẹni tó tún ṣìkejì mi tí mo fi ṣìkejì ara ẹ tún mú yẹn tún mú lọ sọ ṣé kò ní wá tiẹ̀ yọjú sí mi rárá ni kí ló dé. Màámi tẹ bá ní ìdè tó máa bá yín ṣe kọ ẹ pé gẹ́ẹ̀ tó bá níbọ̀ yìí ọmọ níbọ̀ yìí gbogbo tẹ bá fẹ́ kó bá yín ṣe á bá yín ṣe tẹ bá fẹ́ lọ ta anything tẹ bá fẹ́ ṣe á bá yín ṣe kò fún small change ni. ọmọ mi tún ṣọjọ́ ọ̀bì mo ní kó wálé tún jẹ́ kó wá. Màámi máa bínú ó yẹ kó sì yẹ ẹ̀yìn náà pé mo máa ń busy gan-an ó máa ń busy òun náà ní nǹkan tó ń bá mi ṣe ń lè nà ó ní iṣẹ́ tó bá mi ṣe bí gan-an dédé fílẹ̀ kó kàn bọ̀ sọ́nà kó máa bọ̀ lọ́dọ̀ yín bẹ́yìn tí owó tẹ̀lé sọ kọ́pọ̀ ẹ̀ nídìí màá sẹ̀dẹ̀ sí tó bá máa fi di ọ̀sán ọ̀la kẹ́ check account yẹn máa rówó ni. owó yìí náà ni ọ̀rọ̀ owó ni mò ń bẹ́ẹ̀ sọ ṣé owó ni máa bá yí kiri nínú ilé ni ṣé owó ni máa bá sùn tí máa jí di ṣé bí máa rí ọmọ mi tó máa wà lẹ́gbẹ̀ẹ́ mi tí máa rẹ́ nìkejì tí máa pè hello wá lọ ṣe kinní o wá lọ ṣe gbá o kò sí yẹn èmi náà ni mo máa pọn mi èmi náà ni mo máa fọṣọ èmi náà ni mo máa ṣe gbogbo ẹ̀ kí ló dé. lẹ́yìn owó tó tún kàn yín owó náà tún lẹ́yìn owó náà tún ni owó ló máa jẹ́ màmí. ẹ wá lówó owó yìí náà ni owó náà ni owó náà ni owó yìí náà lè fi ń dì mí lẹ́nu ẹ̀ ń fi dì mí lẹ́nu náà ni. wo tẹ bá ti ju owó tẹ fẹ́ jù yìí ìgbà wo ló fẹ́ wálé. ayọ̀jú sí yẹn má wọrí ṣẹ́gun. ó dà ẹ ṣàjẹ́ wálé o ẹ jẹ́ wálé o ẹ jẹ́ wálé o ẹ jẹ́ kó wálé ẹ jẹ́ wálé ó dà kò burú o. Fẹ́mi ni orúkọ tèmi mo máa ń rí ẹ tó máa ń lọ máa ń gbájú ọ̀dọ̀ wa kọjá sí ibi ọ̀dọ̀ wa níbi tó máa ń gbà ń bẹ̀rẹ̀ mo ti máa ń rí ẹ lọ́nà báyìí náà ṣàkóso bí nǹkan wọn iṣẹ́ àsomọ́ ẹ ṣáà kí n kí ẹ wá èmi láìkẹ́ ìyẹn gangan ní kókó inú ìwé ìròyìn tí mò ń sọ látàárọ̀. ẹ má bínú ẹ wò ẹ ṣàyè pé church ni mi ti ń bọ̀ àgbẹ̀ náà ti tẹ́lẹ̀ tí máa rí tí máa gbà báyìí mò ń lọ sílé nìyẹn ẹjọ má bínú ẹ jẹ́ kí n kì í ṣe ẹ̀kọ́ Ọlọ́run sọ wípé èèyàn gbọ́dọ̀ fẹ́ ara èèyàn ni àbí báwo Bíbélì gan sọ ó ní fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ sọ ara ìfẹ́ yẹn náà rí náà ẹ ká fìfẹ́ wọn ra wa ìwé mímọ́ náà ní ká máa nífẹ̀ẹ́ ara wa. ìwé mímọ́ sọ bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ kò sí time inú ò ní time mo ti pẹ́. ọ̀rà no problem èmi náà fẹ́ máa sí church yẹn. ìyẹn ò lè tẹ́ bá fẹ́ máa wá sí church ò ẹ má ju ẹ fún mi ní nọ́mbà tó máa máa pè yín tí bá ti ń bọ̀ ní church ṣe ẹ lè yẹ fún àwọn bá fi síbi. kí n fún yín ní nọ́mbà mi. ẹ fi síbẹ̀ ẹ fi síbẹ̀ ẹ jọ in case tí bá fún yín ní nọ́mbà mi kẹ́ tó pè mí ẹ jọ sọ fún mi kò fẹ́ pé ẹ jọ ń pè ọ́ lọ́wọ́ mi kò fẹ́ wà lá ṣe ti gbọ́. kí n kọ́kọ́ sọ kí n tó pè. ẹ ṣáà mọ time tó máa pè mí. No problem. Oh, nice one. Okay. Lẹ́ẹ̀kan sí Fẹ́mi lórúkọ mi. Tèmiládé ni mo rúkọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Títí mo rúkọ mi. Gbogbo ẹ̀ lèmi ti gbá research lè olú ẹ̀. Àwọn olórin gbìyànjú olórin vibrate. Ẹ ṣe ó dàbọ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó ń bá mi kí o fẹ́ bá mi kí pa ni? Ṣé mo bá ẹ dùn? Mi sọ pé ó bá mi dùn. Wáyé tó ń bá mi kí bá mi kí bá mi. Nǹkan ń kì ní pàdí mi famoli Ọlọ́run àfìgbà tí ìgbín ẹ tó tẹnu mọ́gi báyìí tó dẹ̀ gún ya. So ìwọ náà ti rí pé mo ti gun báyìí. Ó yá wèrè gan. Nígbà tí mo ti gba nọ́mbà lọ́wọ́ ìwọ náà mọ̀ pé mo ti gun. Ṣé àwọn nǹkan tó wá fọ́ ni? Ṣé ọkọ ọmọ yẹn náà ti fọ́ fún mi tẹ́lẹ̀?
nígbà tí èèyàn fún mi ní nọ́mbà ó ní pé tí bá máa kọ́ lòun kí n kọ́kọ́ jẹ́ kóun mọ̀ ṣé màá kọ́kọ́ pè é pé hello mo fẹ́ pè ọ́. ó ti fọ́ báyìí ó ti fọ́ pàdé mi báwo ló tún ṣe mọ orúkọ ẹ̀. èmi ò ní mọ wípé. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ní Olúwa lógo. Lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí ìwé Pétérù kìíní, orí kejì ẹsẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n Ó ní ṣùgbọ́n. ẹ̀yin ni ìran tí a yàn. Ẹ̀yin ni ìran tí a yàn. Olú àlùfáà orílẹ̀-èdè mímọ́. Olú àlùfáà orílẹ̀-èdè mímọ́. Ó dá ẹni sùúrù rẹ̀. Ibi tá à ń lọ bẹ̀ ni pé orílẹ̀-èdè mímọ́ àwọn gbọ̀ngàn là ń pè lórílẹ̀-èdè mímọ́. Irú bo là ń pè lórílẹ̀-èdè mímọ́. Gẹ́gẹ́ bí a ti àdúrà jagun tọ́lọ́run sì ń gbà fún. Nígbàkigbà tí a bá wà nínú àdúrà tí a bá ń gbé àdúrà jagun oríṣiríṣi àwọn ọmọ máa kọjá. Ṣùgbọ́n nítorí wípé orílẹ̀-èdè mímọ́ tí a wà yẹn àwa wà nínú ẹ̀mí àti àdúrà jagun ẹ̀mí òkùnkùn tó mọ̀ láyè wípé àwa ní orílẹ̀-èdè ẹ tẹ̀síwájú sí. ẹ kú sí olúwa olúwa ẹ dákun máa sọ sámẹ̀ mi rẹ̀ bẹ́ẹ̀ àgbà títí ara ọmọdé dákun. Ẹ má bọ̀ ẹ súnmọ́ wájú. Ẹ má bọ̀ ẹ súnmọ́ wájú. The Lord is your strength. Pastor Samuel ò sí nílé sá, wọ́n lọ fún ìfẹ́ àpèyà. Ẹ̀yin ẹ má wọ̀ ẹ ní ibi tẹ́ ẹ wà yìí. Pastor Samuel ò sí nílé sá, wọ́n lọ ṣe special prayer. àìsàn yìí kọlù láàrin òru ni òru mójúmọ́ yìí náà ló kọlù. Báwo ló ṣe ṣẹlẹ̀? ó kàn pariwo wá látòjú omi náà. Ó pariwo wá. bẹ́ẹ̀ni. Ẹ wo ẹ má bẹ̀rù ibi tí ẹ wà yìí Ọlọ́run gbọ́ àdúrà Ọlọ́run Pastor Samuel ó gbọ́ àdúrà bẹ́ẹ̀ bá bá pásítọ̀ ẹ bá wọn fàdúrà jagun. Ẹ wo dádì tí ẹ bá ní ìgbàgbọ́ tí ìgbàgbọ́ yín sì dá yín lójú Ọlọ́run wà lórí òkè yìí o ó dẹ̀ sì wà síbẹ̀ sí Pastor Samuel sí ń lè lóòótọ́ àwa fàdúrà jagun wà ń bì gbogbo ìṣòro tí ẹ gbé wá sórí òkè yìí Ọlọ́run Pastor Samuel yóò gbè yín níjà bẹ́ẹ̀ ni. ó yẹ ń gbé lọ hospital ni o ṣùgbọ́n mo ní bí bá débì yóò rí ìwòsàn. Praise the Lord. Hallelujah. Bẹ́ẹ̀ yóò gbàgbọ́ yẹn ẹ̀yà jẹ́ kó kúnlẹ̀ báyìí. Àgbọ̀n àdúrà sókè torí wípé Bíbélì sọ wípé ó ní àyà yóò pa àwọn àlejò wọ́n ń fi ìbẹ̀rù bójú sápò níbi kọ̀lọ̀fín wọn. A ń gba àdúrà a ń sọ fún Ọlọ́run Pastor Samuel wípé gbogbo ẹ̀mí tí ń wọnú ayé ọmọ ènìyàn lójú ọ̀run èyí tí aráyé fi sí inú àgọ́ ọmọ ènìyàn lójú ọ̀run kí ọ̀run kó sọ̀kalẹ̀ kó sì lé wọn jáde ẹ fi ṣàdọ́lá dé. Orúkọ Jésù ẹ̀mí mọ̀ nígbà tó dára tó kù jẹun sí i. alright ṣé o mọ̀ wípé bí mo ṣe ń wò ebi ò pa mí mọ́ tó kí wọ́n fúnra rẹ̀ ti yó mi. Bó ṣe máa ń sọ nìyẹn bọ̀ ẹni ò lè máa jẹun kí òkú ìgbòho láti. ọ̀hún ṣé o tó fẹ́ mi láti tẹ̀ lọ́rùn bóyá. Stanko. Ọwà nítorí fún ọkàn pé ẹ fún wáyé tọwọ́ bá wọn. Pàtó jíṣẹ́ mi fún ọ. Kí ni reaction ọ? Wọ́n ní kí olóògbé jẹ́ reaction níbi àsìkò jí bíbí. She's happy. Really? Of course. In fact, myself, ọ̀fẹ́ mi tẹ̀. Wọ́n ní kí n mọ wálé. Àwọn tiẹ̀ mọ ẹni tí mo ti máa ń pariwo fẹ́ mi o, fẹ́ mi o, fẹ́ mi o. Ṣé mi ní problem ṣé mo ṣe? Problem as I'm not a baby. Ṣé mo jọ bíbí ló jẹ́ ni? She's happy now. Wá inú ìlú náà dùn inú mi dẹ̀tí máa dùn láti ti ní ètò. Inú àwọn náà máa dùn láti ní ìtẹ̀. Ọ̀dọ́ tí ń sọ fún mi pé
kémi ò boyfriend ẹ̀yẹn onímọ̀lẹ́ ní ṣe máa wò ó máa wá. Wow. So ìwà ọ̀pá ẹ̀ ní sísá mi. No problem. I'm happy. Mi lè máa jẹun kó máa wò ó mi ò jẹun. Màá jẹ tó o bá jẹ́ bàbá pikin mi máa jẹ tó sí. Mo jẹ ká yẹ ìjà sísá mi wọ́n náà yẹ sí ọ̀rọ̀ problem. Ẹ ká sọ máa. Ẹ jẹ́ sọ. Èmi ni mo ní kí Tèmiládé mú ẹ wá. Mo observe pé ó léyàn kan tó ti ń yọjú sí tó á lọ gbogbo Tèmiládé wà mo rà wò pé máa fẹ́ kó mú ẹ wá sínú ilé so that á lè mẹ́ tó ń bá rìn. Ṣé o understand? Inú mi dẹ̀ dùn tó tẹ̀lé wa. Ọlọ́run àwa ṣe é ní ọ̀rẹ́ ara yìí kalẹ̀. Èṣù níwọ̀ àárín yín o. Kí ló dé tó ṣe lálejò? Mo ti béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló máa jẹ olóhùn jẹ ní ti. Èmi ni. Lẹ́lẹ̀ káàkiri. This is Femi. Ọkọ àfẹ́sọ́nà Tèmiládé. Èmi ni sà. Èmi ni wọ́n ní pé mo máa wálé ní sà. Èmi ni mo ní pé kó wálé because mo ti realize mo ti ń jáde jù máa wò pé ká lè meet. Meet who? Òun náà ọkọ àní ẹ tí a fẹ́. Kí ló ń sọ lẹ́nu yìí? Kí ló ń jáde lẹ́nu ẹ̀ yìí? Ni mo wí pé ẹni tó fẹ́ fẹ́ sí ilé bí ọkọ. Ṣé ó yẹ kílè ti ní ọkọ ni? Ó jẹ́ ń sọ̀rọ̀ òru ọ̀rọ̀ tó ń sọ ni ọmọ kékeré ara ẹ̀ ó fẹ́ bàláyé jẹ́ or what? Ṣé bí àwọn ọmọ mi ṣe tọ̀wọ̀ ni? Kò ní èjì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ ọkùnrin eléyìí pé níṣìn ó máa mọ ọkùnrin. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ó dẹ̀ mọ position wa nílùú yìí. Ó mọ position wa ní ọdẹ jẹ́ ọdẹ wò mí. Ṣé ó mọ position wa nílùú yìí ni? Èmi Pastor Samuel ọ̀fẹ́ bá mi lórúkọ. Mo rò bí wọ́n jẹ́ntù tẹ́lẹ̀ ni ó ṣe wáyé mi pé ò jẹ́ntù rárá àti rárá. Ṣé ó fẹ́ bá yí ọmọdé yìí jẹ́ ni? Ẹ̀rọ tẹ́ ẹ bẹ́ẹ̀ ó wá rí òróbìnrin ní gbogbo ìlú ó wá jẹ́ ọmọ kékeré ààrẹ ọmọ kékeré tá a sì ń try láti pé kó kàwé ló wá mú. Ó dàbí ò gbádùn o. Oh yes ìwọ ti fẹ́ mọ ọkùnrin o fẹ́ kán bẹ́ẹ̀ láyé jẹ́ àbí. Ó máa bàjẹ́ fún ẹni tó fi sọ̀rọ̀ yìí torí ẹ pé ṣá iwájú mi ló wà tó ń sọ pé fiancé mi ni. How old are you? So wọ́n ti ń fọwọ́ pọ̀ ẹ̀ àbí wọ́n ti ń fọwọ́ bẹ́ẹ̀. Ìwọ ò bẹ̀rù orí ara ẹ̀ o ò bẹ̀rù orí ara àti ara. So ẹ̀tírí ẹ̀ tó kàn rí tó jẹ́ntù tójú ẹ̀ gúnrégé òun ló wò ó mọ nǹkan tó gbé sí ìtírí ẹ̀ o. O fẹ́ bà yé ara ẹ jẹ́. Wọ́n ní oye kí mi nǹkan mi rọ́jú ẹ̀ ni irú kí àbòsí wò.
mo ní kí wá bẹ́ẹ̀ ni kó má bínú nǹkan tọkọ sísá mi ṣe fún ẹ ní ọjọ́ tó wá láti ìgbọ́n ìpínlẹ̀ náà má bínú. Tẹ́lẹ̀ ládé mi nígbà tí bínú wọ́n kọ́ ló ṣe mí náà àìwọ́dẹ kọ́ ló ṣe gbogbo àwọn nǹkan yẹn sí mi ṣorí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi yẹn ó nọ́mà ìyá ìfẹ́ náà pẹ̀lú ẹ̀. Sí ó jẹ́ kí n wá bẹ́ẹ̀ cause bí nǹkan tó ṣẹlẹ̀ yìí ilé wa ló ti ṣẹlẹ̀ kò dẹ̀ ní dáa kí n má wá bẹ́ẹ̀ má bínú sí ìkórè ọlọ́run. Àpẹẹrẹ wípé obìnrin rere ló máa jẹ́ lọ́jọ́ ọkọ ni apology accepted. Kò dẹ̀ máa wo in fact gan bí mo ṣe wá lè ní máa sún mi báyìí ni mo lọ lẹ́yìn. Tọkọ sísè ẹ bá tún. I don't care nǹkan tó bá ti wọ́n ni kò sọ ṣáà ló máa fẹ́ mi sílé ni see I'm sleeping here I'm not going now. I'm sleeping here. Okay, no problem. That's a problem. Hello ma. Kí ló sọ? Mo ní ibo ló wà. Yeah, mo ṣáà sọ fún mi pé mo fẹ́ lọ sọ́dọ̀ Fẹ́mi. Ṣé wọ́n sọ fún mi kó tó kúrò nílé? Máa padà bọ̀ nísinsìnyí. Èmi ò wálé o, kí ló ṣẹlẹ̀? Wọ́n ní kó máa padà bọ̀ nílé nísinsìnyí. Ẹ ní sùúrù, ṣé ó serious tó yẹn ni? Ó dáa, mo bọ̀ ẹ ní sùúrù. Wo kò tẹ yín ògùn sí ó gbé mi sí pé nǹkan ṣẹlẹ̀ ń lé kó dé wà very urgent pé kí n máa bọ̀ ń lé bẹ́ẹ̀. Ó dẹ̀ jọ tẹ̀lé mi lọ. Sí mi lọ́nà. Má yẹ kí n lọ, ọmọ ọdún tó máa ṣẹlẹ̀ anything tó bá ṣẹlẹ̀ lé ọlọ́run ò ní jẹ́ kó lè jù wọ́n lọ. Má worry ó ní wọnú ilé wa kò dúró sínú compound wa ní so anything báyìí ò ní ṣẹlẹ̀ jọ́nà. Well, no problem. The wage is my command. Bọ́ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí? Ẹ̀ẹ̀mélòó ni fẹ́ sọ fún ẹ pé mi ò fẹ́ kọ́ ọmọdé yìí kó máa jáde? Ṣé mi ò sọ fún ẹ níjọ́ tí mo lé the other boy kó nu ọgbà yìí? Ṣé ò sí ń bẹ̀ ni? Ó sọ pé òun lọ sọ́dọ̀ Fẹ́mi boy tó máa ń wà wáyìn boyfriend. Fẹ́mi my foot boyfriend. Ṣó yẹ kí ẹ ti máa ní boyfriend ni? Mo béèrè lọ́wọ́ ẹni. How old is she tó máa yan boyfriend àbí tó máa ní boyfriend? Ó dẹ̀ ń wò ó lajú ẹ̀ sílẹ̀ ó ń wò ó kó máa ní boyfriend. Ẹ̀mélòó ni fẹ́ sọ fún ẹ yí pé ọmọdé yóò tí tó ní boyfriend débi pé ọkùnrin kan máa sọ pé òun fẹ́ fẹ́. Èmi ò mọ̀ kó lọ́sọ̀ kò dágbére fún mi kó tó lọ kò sọ fún mi pé òun jáde náà. Kò ṣe ní sọ fún ẹ. Ṣé màá ní kó máa lọ ni? Kò ṣe ní sọ fún ẹ. A ní kò sọ fún tó bá sọ fún mi níṣẹ́ máa béèrè lórí fún òpin bò ló wà. Kí ló ń wá kiri kí ni nǹkan tó ń wá kiri kí ló bọ́ sọ̀nì lọ́wọ́ ẹ̀ ọkùnrin wo ló fẹ́ máa kó kiri at this time of our age. Ẹ ṣe ní boyfriend yẹn náà ò ní ọdún ẹ̀ lónìí ó ti ń bọ̀ fún ẹ̀ fún màá bí. Just look at the time. Ẹ wo aago nítorí Ọlọ́run ọmọdé yìí ó ti wọlé wa. Láwọn bébé. Ṣé o tún náà ń tó ń bẹ̀ jáde? Mo tún ní àrùn wúṣẹ̀wúṣẹ̀ ó ṣe mí. Ẹ̀mí ló ní fẹ́ sọ fún yín pé Tèmiládé ò gbọ́dọ̀ kú òun ilé yìí láì gba permission lọ́wọ́ mi. Ṣé báwo ẹjẹ́ ni mo wà lẹ́nu géètì o lọ́ba ní pé àwọn fẹ́ bọ́ta pé ọ̀fẹ́ lọ gba atẹ́gùn fresh air sára pé orunú ilé máa wọn pé atẹ́gùn ilé ti sú àwọn pé ọ̀fẹ́ lọ bá ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́jọ́ máa ṣeré òun ni ọjà náà wọn ní pẹ́ dínkù àwọn tó bá jẹ́ báyìí lọ́gbà àti ìrìn wọn lé o. Ṣé òun ló gbẹ̀ síṣẹ́? Mo béèrè ni ṣé òun ló gbẹ̀ síṣẹ́? Very soon màá dẹ́ dúró fact ni mo sọ fún ẹ yẹn. Mo sọ fún ẹ pé even gan kó sọ pé òun lọ sí ṣòru night vigil ó gbọ́dọ̀ aláwẹ̀ mi ò aláwẹ̀ kó lọ sí night vigil mọ́. Yàtọ̀ sí Sunday. Tani yẹn? I'm coming sir. Tani yẹn? Anthony. Tani? Ẹ̀ta. Just come here. Come here. As for you,
ò ti sọ pé kó má wà lóyún mọ́. mo kọjá lọ ta mo kọjá lọ mo wá gbé ìwé ìṣẹ̀pẹ̀ wà nílé ọkàn ní kí n ṣe fún wa tẹ̀lé. wọ́n kàn kọjá lọ ok tó bá fẹ́ kí àwọn òbí ẹ̀ kan jèrè ẹ̀ mi ò fẹ́ rí ẹni gbogbo agbègbè yìí mọ́ débi pé máa wọnú ilé wa bá mi bì ó bá àbó ìdáhùn. alẹ́ tí lápá ọmọ nìwọ fẹ́ yà come here just come here. kí ló fẹ́ fi ọkùnrin ṣe mò ń bèrè ni kí ló fẹ́ fi ọkùnrin ṣe. wọ́n á jẹ́ ibi tó ń tẹ̀gbẹ́ lọ́kọ̀ ó bẹ́ẹ̀ mọ́tò wá lọ fún ìyànjú olóòtú máa ń di ẹ̀yẹ. ẹ mọ̀ pọ́kọ ẹ̀gbọ́n mi lè jẹ́ nàbírò o lè ń sọ yìí. kò sí ìgbà tí mo fi ń ṣe ìwọ̀n pariwo láàrin ìtẹ̀gbẹ́dẹ́ wa. mi ṣe ní pariwo bó ṣe gbọ́ ọ̀rọ̀ burúkú lélẹ́yìí. mi ò ní káwọn èèyàn bá wa gbọ́. ẹ dúró. ọ̀rọ̀ náà ni mo fẹ́ kó gbọ́. dádì
ṣebí yẹn Ọlọ́run la pè é pásítọ̀ dẹ̀ ní owó tún ní gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí mi ò rí sẹ́lẹ̀ yìí o mi ò rí sí rárá o. mo wá tèmi ládé áńgẹ́lì náà ló rán mi sí ẹ áńgẹ́lì ló bá mi sọ̀rọ̀. irú áńgẹ́lì wo nìyẹn dádì. sórí àwa pásítọ̀ náà èèyàn ni wá ara máa ń béèrè fún gbà mí. ẹ̀dẹ̀ tí má rí Ọlọ́run tí wàá bá ń ṣe ẹ̀gbọ́n mi lẹ́fẹ́ ọmọ ìyá ọmọ bàbá mi ẹ̀jọ̀ kí ló tún dé báyìí ṣé ojú tí ń ní ẹ̀wù dádì ẹ̀wù ó tẹ̀ ti dábẹ́ àti tọ́lọ́run àti kínní ó ti dábẹ́. má pariwo ọ̀rọ̀ burúkú yìí kò ṣe gbọ́. ìṣòro burúkú ọ̀rọ̀ dáadáa. ní fi ilẹ̀ gbẹmọ ẹgbẹ́ mi olóhùn dáre ti wá sí yàrá mi mọ́ níwájú Ọlọ́run ọba ni mo fi ń bẹ̀yìn lẹ́yìn ẹjọ́ nítorí ọdún ẹ̀mí olóhùn yẹn tó fẹ́ ẹjẹ́ kó lọ síta ẹ̀mí ẹ̀kú débi mọ́ o ẹ wá máa lọ màá sí yìí ẹjẹ́ ń sìn yín. ẹ dìde dájú bá wọn sọ ni pé ẹ dìde jàre ṣíṣú máa dá máa rí ń fi nìyẹn ọkọ̀ ìgbọ́n fìdá máa ta ẹ dìde. epo wà lára mi báyìí. epo ìṣòro wà lára yín ẹ̀yin jẹ̀bi ọbẹ̀ ni lẹ́nu wa máa lọ jàre ewé dìde wa máa lọ ẹ wá máa lọ ẹ ṣe ẹ jẹ́ ìsìn yín ẹ dìde àmín Jésù. mi lè jàre mi láìkẹ́ ẹ wọ ẹ fi mí sílẹ̀ mi ò fi ẹ́ sílẹ̀. ẹ mọ̀ pé ìyàwó yìí tún máa pariwo sọ máa jí ẹ wo ìdígílì jẹ bóṣàdé lásán mi láìkí ògidì ká ti gbọ́ ọmọ ya gbọ́nà kú dáná. ìyá bàbá ìyá bàbá yìí.
kò máa ṣèyàn mọ́ o kò ṣèyàn mọ́ máa rí ẹ̀wọ̀n máa pariwo má bọ̀kùnrin wálé o àṣetọ́rí interest ẹ ni mo sọ náà mo sọ pé gàdégàdé pọ̀ ọmọ yìí mọ̀kùnrin wálé òòlù ládùúgbòlẹ̀ ó jáde lọ wàá máa ní kó máa bọ̀ ní àṣetọ́rí burúkú ìtòrí interest ẹ ni wọ́n máa fún ní 100,000 wọ́n máa fún ní 50,000 wọ́n á fún ní gift aṣọ gbogbo àwọn olóògbé ẹ̀ aṣọ gbà àti kẹrọ jẹ ni tó bá sọ bẹ́ẹ̀ kò ní dá fẹ́ kò ní ṣe lórí burúkú ẹ má bọ̀ ṣe rí kò sọ́kùnrin kankan mọ́ kí ló dé wọ́n lè pè é àbí fúnra rẹ̀ wọ́n lè máa fẹ́ fún yín ò ní kó fún ẹ pamọ́. agbẹ́jẹ̀yìn kan dá àgbẹ̀ òṣìkà ní. kò lè ní dá fún ẹ pẹ̀lú òṣìkà òfin tó sọ yẹn òṣìkà yẹn ló máa pa ẹ́ ìwọ lórí burúkú ìwọ ọmọ ìjà mi ọmọ bàbá mi òun bá alájọṣepọ̀ ìkànnì tó bá jọ rẹ̀ máa bọ̀ ìmọ̀lẹ̀ o àbí kí ló ṣe léyìí olórí burúkú ọkùnrin ó ní dàgìrì dọ́rọ̀ kò máa ṣe yàn ọlọ́run mọ́kẹ́ kí ni tí wọ́n lè sọ fún mi. ẹ̀wọ̀n tẹ́tì ni pé tí bá sọ. mẹ́rin oṣù sọ̀rọ̀ bá fún ẹ nígbà tí wọ́n á fún ẹ bàtà àjọ̀dẹ̀ wọ́n ṣe ilé ẹlẹ́fọ̀ọ́ owó ìwé òun kó má sọ ojókòóṣù ògbọ́n náà ó gbèsè tẹ̀mẹ́tẹ̀ ní ìpínlẹ̀ ní ìgbà sọ fún ní òṣì lọ́jọ́ ẹ̀rẹ́ mo gbé lọ sọ́dọ̀ rẹ̀ ni máa pè ibi tó bá wà lọ bá ń bẹ̀ gbàtí pé wọn náà máa wọṣọ gbogbo òjì ló máa kó síta máa kó ògbẹ olórí púpọ̀ eléyìí náà ta ló pé kò lè fọ́ ọmọ ìyá èèyàn ó lò sí àgbàyọ orílẹ̀-èdè dọ́rọ́ dógójá ló ṣẹlẹ̀ lónìí òpòdó àti. ọ̀pá awọ́ ti dúdú òòlọ̀ tí ń lọ sùn ti pupa kí la ti wá ń dà bára wa sí oní ìjọ rẹ òkúta ìṣùgbọ́n nígbà tó darapọ̀ mọ́ wa ó ti kún adìyẹ rẹ tún kún ìyẹ́ ti bò ó. Pastor Samuel níwọ̀n ìgbà tẹ́ bá ti ń pa gbogbo òfin ẹgbẹ́ mọ́ ẹ wò ó
ìyẹn kéré ṣebí kí chọ́ọ̀chì yé kú ni bẹ́ẹ̀ ni ẹ wo ìgbọràn ó sàn ju ẹbọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbo lọ tẹ́ bá ti pa òfin ẹgbẹ́ yìí mọ́ ẹ fi tó kúlẹ̀ fẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni. Samuel ẹni tó ń gbé òtí ìdákẹ́ èrè mọ́sọ̀ kó o gbàgbọ́ yá. bẹ́ẹ̀ ni pásítọ̀ Samuel ẹ má sọ pé ẹ gbàgbọ́ yá nítorí lóòótọ́ bọ́rọ̀ yìí tó bá yẹ ẹgbẹ́ bá àbá pàdé àlàbò káfíìwé ẹ̀ tilẹ̀ ìpọ̀n rí ẹni lákùnrin rí ní sátìwò ti bo ẹ fọkàn balẹ̀ ibi tó kù sí ẹ òkèlè o pásítọ̀. àlejò rẹ̀ mi ò máa léjò kan. ẹ gbàlejò. àbí àbúrò ìyàwó mi. sẹ́yìn òkú gbàlejò kankan. kì í ṣàlejò nínú ilé wa àbúrò ìyàwó mi ni. kì í ṣe pé ń gbé ọ̀dọ́ yín tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ dé ni àlejò ni. sẹ́yìn ò mọ̀ pé tólókìní bá gorí àjà ojú àtólé ojú àtòkò ó ṣe jẹ́ ní àlejò ni. bẹ́ẹ̀ ni pásítọ̀ Samuel abọ́ni ti pè sáré àlejò yìí kò gbọ́dọ̀ kúrò ní ọ̀dọ̀ ilé ìṣẹ́jú péréte. bẹ́ẹ̀ kí lorúkọ àlejò náà. ẹ tẹ̀lé Ladi. ẹ wọ́n ní bọ́lá bá ń ta àwòrán bọ́lá bá dojú dé ọlá máa ń sún wọn ìwọ ni wọ́n ń jó jìgìdìrìngé lójúde bá bẹ ẹnìkan kọ́ mọ́ bá wúgbẹ́gi gbé dọjà lọ́la ẹnìkan mọ́ adífá fún Ọ̀rúnmìlà tí bá bá rẹ sílẹ̀ ní ọmọ kékeré jòjò lóko tó kú Ọ̀rúnmìlà kí wọ́n wá sìn wọ́n láwọn ò ní sìn Ọ̀rúnmìlà ni wọ́n sìn ó ní wọ́n á sìn wọ́n á fi gbogbo ara sìn bí ọmọ ẹja wọ́n á sìn olówó òlu wọn wá jọ́sìn nínú ìjọ ọlẹ́làlú wọn wá jọ́sìn nínú ìjọ gbajúmọ̀ wọn wá jọ́sìn nínú ìjọ àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ní ìgbọràn ó sàn ju ẹbọ lọ bẹ́ẹ̀ ni ìfetísílẹ̀. Pama. Ghost. Who no know? He go know. Who no sabi? He go sabi. Who come sabi too much nko? He go pẹ́mẹ́. Ẹ wo mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ gbogbo lé o. Ṣé rí ibi tí a ti ń ṣe ìpàdé yìí kò bí fìtì wa mọ́. Mo wá wò ó pé gbogbo àwọn tá a jókòó bí náà ni owó wà lọ́wọ́ wa mo wá fẹ́ fi ẹ̀mí ìmoore mo fẹ́ kọ́ ilé ìpàdé mi tó máa tóbi dáadáa well furnished and fully AC nǹkan tó fẹ́ ṣe fún ilé mi. Pastor Sam kí ló dé ṣé wọ́n ní pé bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú bàbá rí ètò jẹ́ kúmọ́lú á jẹ́ pé ikú máa kọ ní ilé wọn lọ ni àbí kí nìdí pàtàkì tó fi sọ wípé
wọ́n ní kí ẹ̀fọn ọmọ sí ẹ̀fọn ṣe ó ṣe bẹ́ẹ̀ yọ̀dà àgbámòrere tó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní ó yọ ọ lórí ṣaran 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 àpamọ́ o. Who no know? Igbo know. Who no sabi? Igbo sabi. Who come think say he sabi too much? Igbo kwanya. Pastor Samuel olórí ìjọ lọ́wọ́ bá dádì mà lọ pè ní chọ́ọ̀chì ti dárò ẹ wá lè yọ ọlọ́run báyìí Samuel ti pa mí kí làwọn ará yín máa sọ kí ló máa wí ọlọ́run bá ọlọ́run kó ìbínú. Omi jí o lẹ́nu ẹ̀. Ìwọ sọ pé omi jí o. Ìwọ sọ pé omi jí o. Ó sọ pé ọkọ tó ń tẹ̀lé. Ṣé àwọn ọmọ yìí nìkan bọ́ sí? Ìwọ sọ pé omi jí o. Ìjọ náà wọ́n bá. Àwọn èèyàn náà. Ọ̀gbẹ́ni tó pọ̀ mẹ́rin lẹ́nu náà. Ó ṣe wọn kẹ́rù mi. Àní ti di tó fi láti fún ẹ lójúmọ̀kẹ́ báwo ni. Pípé o ṣe ọ̀rẹ́ mi ojú òní tí ẹ o ṣe mo dúpẹ́ kó àdúró tí wọn ṣe mo dúpẹ́. Wo torí Tèmiládé náà ni mo ṣe pè ẹ́ o. Kí ló ṣe Tèmiládé? Ara tèmi ò yá kan ni ó ṣàmà bọ̀ ó jẹ́ ká ìtẹ̀wá gbé lọ sí church. Because nǹkan tó ń ṣe yìí èmi ò rò bóyá ojú lásán mi o máa bọ̀ báyìí báyìí tó bá dẹ̀ ti ń bọ̀ kò involve mọ́ mi. Kì í tún involve mọ́ sí church ṣó síkì tó yẹn ni ọlọ́run máa jẹ dáràn ọlọ́run máa jẹ kí dáràn irú wàhálà wo lélẹ́yìí báyìí ó dáa mo ti gbọ́ màá sọ fún mọ́mì àmọ́ bá ṣe máa ṣiṣá mo ti gbọ́ àmọ́ nǹkan tá a máa ṣe sí mi ní jẹ́ kó pẹ́sẹ̀. ìjọ nítorí ọlọ́run máa pẹ́. ọlọ́run o. Ògo ni fún bàbá. Mímọ́. Ògo ni fún ọmọ. Mímọ́. Ògo ni fún ọlọ́run ẹ̀mí mímọ́. Bí ó sọ láti kọ́ ṣe ó ń bẹ nísìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. Ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ 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 sí àríwá akẹ́kọ̀ọ́ orúkọ Jésù ṣiṣẹ́ ìyanu àmín. Àwọn àgbà méje tí ayé ìránṣẹ́bìnrin ká a gbowó àdúrà sókè a sọ fún Ọlọ́run pé gbogbo ogun tí Ọlọ́run ti ṣẹ́nu gbèsè ayé kò gbọdọ̀ gbé máa dúrà. Jehovah Jésù Kristi máa ń bọ̀ wọ́n nípa tí a bá abẹ́rẹ́ sẹ́mi lọ sí ọdún ẹ̀yọ́ kan sọ̀rọ̀ yìí oníṣègùn àti ẹ̀ṣẹ́gun ẹ̀yà ṣẹ́gun fún ọ̀rẹ́ olùwòsàn tó pé ẹ̀yà ìwòsàn nípa ní ìjọba báwo ni Jésù Olúwa wa lórí ọ̀fẹ́ àṣepọ̀. Hallelujah, 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 hallelujah. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa Ọlọ́run wa. Àwa dúpẹ́ pé o ti gbọ́, o dẹ̀ ti gbà. Ǹjẹ́ gbogbo ìbéèrè wa láàárọ̀ yìí wá bá wa mú lọ sílé àṣẹ. Gbogbo ìṣòro kíṣòro tó bá ń kojú ọmọ ìjọ kọ̀ọ̀kan, Olúwa wá bá wa sọ di pẹ̀tẹ́lẹ̀. Jẹ́ ká rí ná, jẹ́ ká rí lò. Ìwọ ló mọ̀ wá ló mọ̀ wá. Ìwọ ló mọ̀ bí tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ Ọlọ́run. Bàbá bá wa mú kúrò. Gbẹ̀bẹ̀ wa Ọlọ́run.
dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ní orúkọ yín ní àgbà àdúrà. Àmín. Àmín. Ọ̀dájú o. Elders. Choir. Má ṣe o. Ó má ṣe o. Ṣé o ti wá tán báyìí? Gbogbo lànà kókó pẹ̀pẹ̀. Asán lórí asán. Mo fẹ́ dogún. Mo fẹ́ dọgbọ̀n. Má ṣe o. Ilé mi tó jẹ́ pé kí n tó ṣe praise the Lord. Èrò tó máa ṣe hallelujah lọ bí ọgọ́gọ̀rún. Mi ò wá rí ẹnì kankan mọ́. Àti mọ̀dá Jíò, bọ̀dá Jíò, sìstá Jíò, ọmọ ọjọ́, Ọlọ́run Elédùmarè. Asán, asán lórí asán. Ǹjẹ́ mi ò ní tẹra mọ́ evangelism nígbà lọ́nà tó tọ́ àti tó yẹ? Bóyá Ọlọ́run àtẹ̀wò yẹn mọ́ mi lára. Pastor Bode, Sister Glory, ẹ wo sá ìwà àwọn èèyàn mi o. Sáré mi, ẹ máa kọjọ́ mẹ́ta. Ẹ ra máa ẹ ra sá. Àlàáfíà ni o. Adúpẹ́ fọ́lọ́run. Adúpẹ́ kí ló dé tí àárí mọ́ ní Powerful God Church náà? Ẹ̀yin sì ń lọ ni. Wọ́n bọ̀rọ̀ jẹ́. Ẹ rárá mi ò lọ. Ẹ lọ. Bẹ́ẹ̀ni. Torí màá nígbà tí ẹ lọ last ṣe ẹ ráwọn èèyàn bẹ́ẹ̀. Mi ò rẹ́ anybody. Ẹ lè rẹ́ anybody, ẹ lè rẹ́ anybody. Torí pé àwọn ọmọ ìlú stress person bẹ́ẹ̀ yẹn ni máa yẹn kánà mọ́ ni a ò ní ṣe wà á ṣiṣẹ́ bẹ́ẹ̀ ní kó àmì gbogbo oṣù ẹ̀mí fẹ́ bọ́. That useless man. Ẹ tiẹ̀ mọ nǹkan tó dùn èmi. Ká ní mo mọ̀ pé bẹ́ẹ̀ yẹn ni Pastor Samuel ṣe rí ni ayé ni rọ́ọ̀mù àbí kí náà tẹ̀ ń pè. Gbogbo iṣẹ́ ìyìn rere tí mò ń fi ọkàn àti inú kan ṣe bí bá má dára mi láàmú. Máa wá máa lọ from one place to other orí òkè eléyìí orí òkè eléyìí. Àwẹ̀ ń kọ́ ẹ̀rí bí mo ṣe rí ni. Bẹ́ẹ̀ ni mo rí i ṣé mo pín gbà yẹn tí mo kọ́kọ́ mọ̀ ẹ pupa gan. Ẹ wo ohun tẹ́ ẹ̀ ń wọ́ káàkiri ti dúdú. Ẹ wo ó dáa kí ẹ máa wojú pásítọ̀ dáadáa kó tó lọ sí ìjọ kankan. Ẹ wo èmi worst ọkọ mi lé nítorí pásítọ̀ ayé ni rọ́wọ́ yìí ó máa sọ fún mi pé pásítọ̀ mú kọ́ mọ́ máa ní pé láíláí a máa dìwẹ̀ máa ní kò mọ ẹni tí mo pé pásítọ̀ mi ọlọ́run tó tọ́ lọ́sẹ̀ àṣẹ ẹni bíi tí pọmọ wẹ̀ ni àmọ́ ó ṣe tiẹ̀ kò ṣe tọ́lọ́run ni o kò lè fi tiẹ̀ disturb iṣẹ́ ìránṣẹ́ títí wa àwa máa ṣiṣẹ́ ìwọlé ológo ni èèyàn ni pásítọ̀ yẹn. Ẹ dẹ̀ máa wo last time tí mo lọ sí church yẹn mo ń wo church lọ́kàn báyìí mo wá rí àwọn èrò ní àdúgbò yẹn wọ́n wá gádà wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ èmi náà wá ní kí n súnmọ́ wọn ẹnu mi ò ṣe sọ etí mi tí mo fi gbọ́ mi lè sọ nǹkan tí mo gbọ́ síta mo wá rọra kúrò láàrin wọn ẹsẹ̀ mi wá ń gbá báyìí ṣẹ́rí mo mú u-turn báyìí mo wá padà pé kí rárá máa padà mi lọlé àwọn kan mo mọ̀ pé àwọn kan máa dá mi mọ̀ láàrin wọn ṣùgbọ́n bákan mo ṣàkúrò ń bẹ́ẹ̀ so last time tí mo lọ sí àdúgbò yẹn mi lọ mọ́ èmi ò tiẹ̀ lọ bẹ̀ mọ́ náà ṣàwárí church tó ti ń sin Ọlọ́run ọba tọkàntọkàn ibẹ̀ lèmi ń lọ o ibẹ̀ mo lọ sìn yìí o. Tẹ́ ẹ bá dẹ̀ máa ń o ṣọ́ọ̀ṣì tá à ń lọ sìn ẹ lè darapọ̀ mọ́ wa níbi tí wọ́n ti fi harmony kún nǹkan Ọlọ́run tó ń sìn ni kẹ́ ti gbọ́. ẹ rò dáadáa kẹ́ tó wọ̀jọ́. Bẹ́ẹ̀ni
ẹ ṣe ìfilọ ẹ wádìí dáadáa ẹ bá kàn torí bọ̀ jẹ́ ní àwọn ọlọ́run ò ní jẹ́ ká ṣìjọwọ́ ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ká ṣiṣẹ́ ìránṣẹ́ gbà ọlọ́run yìí á bá wa ṣe dábì wò ẹ wo sísítà ẹ ṣe ẹ bá mi kí fámìlì. ẹ ṣètò ẹ ṣe gan-an Powerful God Church. Ògo ni fún bàbá. Mímọ́. Ògo ni fún ọmọ. Mímọ́. Ògo ni fún Ọlọ́run mímọ́. Bí ó tọ́ láti kọ́ ṣe ó ń bẹ nísìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Olùwòsàn olùwòsàn ní Ní bàbá bàbá wa olùwòsàn olùwòsàn ní ọmọ rẹ̀ olùwòsàn ní ẹ̀mí mímọ́ olùwòsàn ní mẹ́ta lọ́kan. Àwọn àgbà méje tí ayé ìránṣẹ́ pín iná kà á ó gbóhùn àdúrà sókè gẹ́gẹ́ bí a ti fẹ́ ti gbọ́ gbogbo ogun tí wọ́n ti torí ẹ̀ wá síbí a ó gbàdúrà sí Ọlọ́run ọba tí ń ṣẹ́gun kó sọ̀kalẹ̀ nínú àánú rẹ̀ kó wá ṣẹ́gun fún ìránṣẹ́bìnrin náà kó wò ó sàn kó dáwọ́lé àdúrà. Jehova Jésù Kristi Michael mímọ́ ayérayé ọlọ́jà òkú nínú ayé ìkórè wá olùwàwọ̀ dáwọ́lé wọn Jésù Olúwa wa oyè fún àṣepọ̀. àṣẹ tí bàbá ṣe tó lọ́wọ́ tó lọ́wọ́ Jésù Olúwa wa. Hallelujah, 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 hallelujah. Bẹ́ẹ̀ Fẹ́mi ní agbára Ọlọ́run ọ̀làdíṣẹ́ yìí máa parí mo bẹ̀rẹ̀ kẹ́ ti dé ní agbára Ọlọ́run ṣe rí ní ọjọ́ keje yẹn ẹ máa rí àmì tọ́lọ́ má dẹ̀ ti ṣẹ́gun yẹn dábàá pé kò ní gbérí mọ́ lórúkọ Jésù ẹ máa lọ lálàáfíà ẹ tètè dé lọ́la o ẹ̀yin ẹ lọ máa ṣe iṣẹ́ tẹ̀lé ṣe lọ. Màmá ẹ̀yin mo bá dúpẹ́ lọ́jọ́ èdè. Lórí ìránṣẹ́bìnrin mo dẹ̀ gbàládùra pé gbogbo ogun tí Ọlọ́run ti ṣẹ́ ní orúkọ Jésù kò ní gbérí mọ́ mo dúpẹ́ lọ́wọ́ sísítà wa náà wọ́n gbìyànjú wọ́n gbìyànjú. Ogun tó ti ṣẹ́nu ayé wa ò ní gbérí mọ́ tí iná ò ní gbérí lágbára Ọlọ́run iṣẹ́ tí Elédùà àti parí lọ́mọ máa gbé wá síwájú òní ẹ ṣé mo mọ̀ lóore o mo mọ̀ lóore ẹ ṣeun mi gan ẹ ṣe Ọlọ́run àṣìṣe tí iná láti yọrí kò ní ṣe é kù láàbọ̀ ẹ ṣe. Àwẹ̀ tí ó gbà yẹn ṣé ibẹ̀ náà ní ká fi mọ̀. Ṣé àwẹ̀ yẹn sí àwẹ̀ mọ́ ṣùgbọ́n àánú ló ní ìdìbà yìí. ọkùnrin ní àwọn ti ṣetán ṣé kàn máa wọlé bọ̀. Brother Fẹ́mi àbí ẹni tó bá ti ṣetán ẹ̀dẹ̀ kan wọnú chọ́ọ̀chì wa kí wọ́n kálẹ̀ lóyà méjì kán jẹ́ forí balẹ̀ ogun tọ́lọ́run ti ṣẹ́ kò lè gbére wọn. nípa àwẹ̀ yẹn. Àwẹ̀ tẹ̀ ń sọ yẹn kò ní ìdàwẹ̀ mọ́ ṣùgbọ́n àánú ló kù. màá kàn rọ̀ yín pé bóyá every Wednesday kí wọ́n máa gba àwẹ̀ yẹn Ọlọ́run á jẹ́ bá àwọn àbáàánú Ọlọ́run pàdé. bó ṣe máa ń ní ẹja gbàdúrà.
ẹni tí mo wá sọ́nà torí ẹ̀ tí mo fi ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ òun náà nìyí. fẹ́ǹtẹ̀ tí torí ẹ̀ máa ń ṣiṣẹ́ ń bí nìyẹn. bẹ́ẹ̀ni sá. lọ́run tó bàbá mi ẹ ṣeun mi o Ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ o Olúwa wà pẹ̀lú yín o ẹ ní dààmú o ò ṣe. Ọlọ́run tó di gbára mi nílé jẹ́ láti Ọlọ́run ti ṣẹ́gun mi Ọlọ́run ti ṣẹ́gun mi ẹ jẹ́ àgbà àdúrà. Pastor Samuel. Hallelujah. Ó kí ló ń ṣe bíbá yìí? Kí ló tún wá bíbá yìí ìwọ ọkùnrin burúkú yìí? Kí ló tún wá dé? Kí ló tún wá ṣe bí? Kí ló ṣẹlẹ̀ gbogbo? Mọ́mí ẹ̀ nísìnyí. Ṣé ọrùn ẹ̀sìn ó dẹ̀dẹ̀ ìlẹ́yìn mi? Mọ́mí lóòótọ́ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ Bíbélì sọ pé ìgbà ìmọ̀ nìyẹn. Nítorí Bíbélì ṣe sọ fún wa pé a ò lè máa sin Ọlọ́run ká tún máa sin Mámọ́nì. Àwọn rò pé táwọn bá mú méjèèjì pọ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí máa lè gbòòrò sí ní wọn ò mọ̀ pé kò sérè ń bẹ̀. Ṣùgbọ́n nísìnyí Pastor Samuel tẹ̀wé yìí wọ́n ti di àtẹ̀lẹ́ nínú Jésù. Eléyìí ìka èèyàn yìí mọ́mí tó fẹ́ bà mí láyé jẹ́ yìí Ọlọ́run ò fún ẹ̀ṣẹ̀ Ọlọ́run ju ẹ̀ lọ Ọlọ́run jẹ́ ẹ̀dá lọ ẹ wo fún tí ẹ dúpẹ́ tọmọ mi ló ṣe kúkú. ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ àgbàdúrà. mo dúpẹ́. Jehovah Jésù Kristi Michael mímọ́ Ọlọ́run tó ní gbogbo agbára ní ìkáwọ́ agbé ọ̀gá fún wákàtí ìgbọ̀pẹ́ wa Olúwa gbà yín wá ilé ìjọwọ́ rẹ̀ má jò dàrú má jò túká.